Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Gẹ́gẹ́ bí a ti máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a tún mú wá. Update Baba Alebiosu ni. So gbogbo wa la mọ̀ wípé eléré orí ìtàgé ni Baba Alebiosu. So and then wọ́n ní issue, wọ́n ní problem, and then tí Agbala Gabriel tí wọ́n ti solicit support fún wọn. So a ti kọ́kọ́ post video kan nípa ẹ̀. So the final one, the full episode gangan ni à ń post yìí. So tí ẹ bá wo fídíò yìí, àánú máa ṣèyàn, nǹkan tó bá mú odidi baálé ilé tí ó ń sọ̀rọ̀, tó ń làágùn, tó ń yọ omi nímú, tó ń yọ omi lójú. Ká mọ̀ pé nǹkan náà ó dé góńgórí ẹ̀mí ni, ó dé góńgórí ẹ̀mí. In fact tí ẹ bá wo fídíò, àánú á ṣèyàn. But nípa ìfẹ́ Olúwa, nípa ìfẹ́ Ọlọ́run, nípa ìfẹ́ àwọn ọmọ ènìyàn, nípa ìfẹ́ fáǹsì Agbala Gabriel Foundation. So àwọn èèyàn dìde, wọ́n turn up, wọ́n ṣe dáadáa sí Baba Alebiosu. Because àwọn èèyàn really turn up, àwọn èèyàn donate owó fún wọn gan. Because kò pé 24 hours tí wọ́n fi rí 2 million plus. In fact inú mi dùn nígbà tí mo rí pé àwọn èèyàn turn up sí bàbá yìí. So ẹ farabalẹ̀ wo fídíò, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ ṣàdúrà. Because wọ́n really try, wọ́n really try. Ìwọ́n máa ń tí wọ́n ń pè lóògùn àbọ̀ mẹ́ni tó dúró tì. Èmi Abu Alebiosu ni. Sáńlọ́gọ̀ ni mí tí mo ti fọ̀gọ́ mi yọ, ìṣàlùsì ni mí mo fi jọ̀gọ̀ tẹ́lẹ̀ sọmọ gàmùgà. Ọ̀rẹ́ mi ò ṣe é nàmọ́, wọ́n ti ra rẹ lóko. Alebiosu náà ní ìyọ̀dẹ. Ẹ̀jẹ̀ bala ní ìyóògùn. Kágbógun ká má sábà ní ìfọkùnrin tó bá lè jagun. Lónìí lórí ìlàyé mo ìmọ̀ sọ́rọ̀ ẹ̀. Ọ̀dẹ̀ ni wèrè ń gbélé ní olè mọ́mọ́. Wọ́n bí ọ léèrè kìnní kan. Bí wọ́n bá jago tó gbójú tó fi pè fún àwọn ìyá mi Àbẹ̀ní jókòó lóòtú fẹ̀. Ìkòkò mẹ́ta tí ń bẹ ní igbó Yemẹtu Ọ̀bàrà ní Kòsì. Ìkíní kí wọ́n kọ́kọ́ fi kó. Òun lọ fi kó wà kẹfà lótú Ifẹ̀. Ọ̀bẹ èèyàn bá fọ́ lójú olè pa ẹ̀. Fẹ́mi ò gbà lè. Kì í sóhun náà fi kọ́. Ọdẹ ni kì í sóhun náà fi kọ́ ọmọ ọdẹ. Ọdẹ ni mélòó ní ìjòyè lágbẹ̀dẹ. Lágbẹ̀dẹ ìwọ ò mọ mọ́ wú bọ́ọ̀ mẹ́wìrì ń bẹ̀. Wèrè ti jẹ sọ olódò ni ọ. Yéé James náà ẹ̀wọ̀n mẹ́ta ló ń ṣe gidi kó lè ti bẹ̀rẹ̀ náà ìwọ ò mọ wírí tó ń ṣe wírí iṣẹ́ táwọn fẹ́rẹ́ ẹ̀ ní kéèyàn ṣe. No, Baba Alebiosu ọ̀gá ni wọ́n. Ẹja sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ. Ẹnìkan níbo lẹ́ni ṣe jẹ́ sí wọn, àbúrò wọn, immediate brother wọn ni wọ́n. Ṣé àwọn náà tẹ̀lé yín gẹ́gẹ́gẹ́? Àwọn náà ṣe kẹta. Ẹ̀wà wò ó níṣẹ́jú kan wọ́n sì dábì ìlàmù. Ó kẹ̀ẹ̀kan sí tá a ṣe, ó kẹ̀ẹ̀kan sí o. But a tún padà wà nírọ̀lẹ́ ni. Àwọn kan pè mí wọ́n ní dádì ẹ̀ gbọ́dọ̀ tí ì lọ Ìbàdàn. Ẹsẹ̀ kan sí pẹ̀lú Baba Alebiosu ní ìrọ̀lẹ́ tí àwọn èèyàn wọ́ òtítì ìlú Ìṣẹ̀dé. Abẹ́òkúta la wà yìí, Ìbàdàn làwa ti wá. So ká tó padà sí Ìbàdàn, mo fẹ́ kí mẹ́wàá ó ṣẹlẹ̀ fún bàbá. Bàbá yìí ti gbìyànjú nínú ayé, wọ́n ti gbìyànjú, wọ́n ti ṣe làálàá nínú ayé. Kò easy kéèyàn tó jáde bọ́ta pé ẹ ràn mí lọ́wọ́, ẹni lójúlójú ń tì. Ó máa ń dé stage kan tí nǹkan tó máa ń dé bì, tó máa ń dé gògògó ọrùn, tó máa ń dé ìpele pé ẹ wò ó máa pariwo sáyé. Kéèyàn tó lè pariwo ara ẹ̀ sáyé kò easy. Coming out online, coming out on social media is not that easy ibo. Mo ti ráwọn èèyàn tó pè mí dádì ẹjọ ẹ wá dá kọ́lé fún mi, ẹ má gbé orí afẹ́fẹ́ mo ní à. Bàbá mi ò ṣe president, bàbá mi ò ṣe governor. Ìtọ́rẹ àánú náà lèmi náà ń jẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Èmi ẹ fi ọrẹ ní ọmọ ìjọ lára. Ìtàn bá fún mi, ìtẹ̀yìn bá fún mi, dádì ẹ̀yin ní ẹ gba 10,000, dádì ẹ̀yin ní ẹ gba 20,000. Inú ẹ̀ lèmi náà ti máa ń ṣàánú, ìlé dálékọ́ fún yàn. The highest money tí mo sì lè fún yàn 200 or 150, 200. Àwọn kan fún yàn mílíọ̀nù, ògo ni fọ́lọ́run.
àwa náà fẹ́ débẹ̀. Bàbá yìí àní àánú gbọ́dọ̀ sọ lórí wọn. Bàbá Alebiosu mo tún fẹ́ wo bí ẹ ṣe mọ́ action yìí yẹn mo fẹ́ rí 1 minute sí 1 minute péré. ìwọ ní ata yìí kúrakúta ní tó lóhùn wọn palẹ̀ ilẹ̀ ni ó pa kúrakúta àǹgẹ́rẹ́ ò gbọ́dọ̀ jíjó bàtà ọmọ tó bá dánwò ilẹ̀ ni ó sùn. ogun yàtọ̀ sóògùn ogun sì yé kì í ṣẹgbẹ́ ogun àtògùn àtògùn méjèèjì nílá nílé ogun wọ́n dùn ní wẹ̀gẹ́ ogun ọba ní ọmọ tó gun lè bí nìkan ló lè má sùn wọn. oníkẹ́mi òwojú rẹ kí ni tí ń bẹ lójú rẹ náà tí ń wò. ikú ní bẹ́ẹ̀ àti iná ikú mélòó èwo ló fẹ́ nu méjèèjì. mo wojú rẹ ń wò rí nǹkan kan torí tó ń bẹ lórí ahọ́n mi ju tó o gbé sójú lọ. àbọ̀ mẹni tó ń bá sọ̀rọ̀. àbọ̀ mẹni tó ń bá sọ̀rọ̀. nígbà tó o bá torí kẹran má jèrè tó ní kí wọ́n lọ rèé dọ̀kanù sátàn ọmọ pé borí ẹran òun ò bá burú ó di dandan kọ́ra kìtàn lọ́jọ́. eré la bẹ́ ń bó ní gbàjáwò ṣe. mo mọ̀ bẹ́ẹ̀. ìwọ abẹ́ kọ̀ọ̀kan la ikú bá mẹ́jẹ. abẹ́ òmu jẹun kan lára ẹ̀ ló mú jẹ ìwọ ló kọ́ lára ẹ̀ tó mú jẹ. yéé ẹ wo bí pé ká máa ṣe lọ ká máa dúró mọ́ so bí kíní ìṣe máa ń rí ni ṣe ma I am being opportune to be there ṣe ma irú wa yìí ẹ ń bọ̀ láì ẹlẹ́yìn kan ṣe tán káwa wò lórí móhùnmáwòrán káwò lórí social media there is so much strength nínú tó ń ṣe yìí kódà ẹ má bínú ẹ̀kọ́ sí pé yóò dà fún yín ẹ lọ́jọ́ ayọ̀ mo dúpẹ́ gan sir God bless sir now Baba Alebiosu rèé Baba Alebiosu baba mo ń bọ̀ I'm coming to meet you so Baba Alebiosu rèé baba nílò àánú wa baba needs our mercy baba needs our help ẹ̀yin èèyàn lẹ́ni ká gbéra pé baba ló kàn baba rèé bàbá ò gbọdọ̀ lọ ní ọwọ́ òfo a ti ṣe fún wọn láàárọ̀ close to 600,000 àwọn ẹ̀dá fún wọn ṣe mọ̀ oníkálukú náà ní tó ń ṣe lọ́tún àti lọ́sì bàbá wa wà níbí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ Baba Alebiosu bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá fẹ́ tajà wọ́n làwọn fẹ́ ní ṣọ́ọ̀bù ńlá káwọn máa tajà bàbá báwo lẹ ti sọ̀rọ̀ yẹn fún mi ẹ jáwọ́ yóò gbọ́. nǹkan tí mo sọ náà ni wípé bí mo ṣe wà yìí ó rẹ̀ mí ó rẹ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni oògùn ni mo fi ń gbéra láti ìgbà tí wọ́n ti pè mí lápèta àwọn èèyàn wa kí ń pè mí síṣẹ́ mọ́ mo wá nílò gbogbo àgbáyé ìrànlọ́wọ́ wọn. ẹni sùúrù ẹ ló rẹ̀ yín. bẹ́ẹ̀ ni ó rẹ̀ yín. kí lẹ ṣe tó fi rẹ̀ yín báwo ló ṣe ṣẹlẹ̀. mo lọ ṣe fíìmù kan tí mo pe bá gbé sọ́dọ̀ wọn káwọn ẹni sọ àjẹkù orò. ẹ lọ ṣe fíìmù kan. tó ń jẹ́ àjẹkù orò àjẹkù orò yẹn là ń ṣe lọ́wọ́ ní ọwọ́ ẹnìkan gbéná bí tó ti ń tẹ̀sí ẹ̀tù wò èmi wá ní kí n di ọwọ́ yẹn mú kí n gbàdúrà fún mo kàn rí pé omi ń kán nímú mi ìgbà tí máa rí ló di pé ẹ̀jẹ̀ ló ń jáde ní imú mi àtẹnu mi láti ìgbà náà ló ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí í gbé mi káàkiri títí tí mo fi parí iṣẹ́ yẹn tó bá gbé mi lọ bì kan tí n bá dé padà tó bá ná Alebiosu ṣé mo ti wà òkè tí n bá ló yà pé kí n tún bẹ̀rẹ̀ rọ̀ báyìí ẹ̀jẹ̀ àbúrò mi ó wà níbẹ̀. so ẹ̀jẹ̀ ń yọ nímú yín nímú ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ lẹ́nu mi. ṣé bàbá ṣé up till now. lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá nísìn ó ti stop àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nísìn kíní yẹn ṣì máa ń sọ mí wò tó jẹ́ pé mo lè sùn tí n bá máa jí màkàn rí pé ẹ̀jẹ̀ ti stay ní aṣọ mi máa fọkàn máa rí pé imú mi ni ẹ̀jẹ̀ tó ti jáde máa tún lọ lo àwọn oògùn tó sọ pé kí n lò òun ni mo fi ń gbéra àwọn èèyàn wàá pè mí síṣẹ́ mọ́. àwọn èèyàn pè é síṣẹ́ mọ́. torí pé wọ́n rí pé tí n bá ti débi iṣẹ́ yẹn mi ò kí ń lókun èmi dẹ̀ rí mi ò mọ àtìjẹ́jẹ́ àwọn tó bá ń wo fíìmù mi máa rí pé mi ò rí àtìjẹ́jẹ́ àfi kí n fi action sí òun ni mo fi náwọn olólùfẹ́ tèmi tí wọ́n pọ̀ mo mọ̀ pé action man ni mí báyìí mo ti wá nílò ìrànlọ́wọ́ wọn torí ohun tí mo rò ní pé tí n bá ń ba lọ báyìí báwo ni mo ṣe fẹ́ máa gbọ́ bùkátà ìyàwó àtọmọ máa sanwó ilé máa sanwó iléèwé mo ná àwọn ọmọ tó ti dàgbà mo ná àwọn kéékèèké tí máa sanwó iléèwé wọn ó ní mo ṣe wá ń bẹ gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri ogun mẹ́rin àgbáyé mo fẹ́ máa tajà pé tèmi náà bá ní ṣọ́ọ̀pù ńlá kí n máa tajà tí n bá ń jí láàárọ̀ màá máa lọ bẹ̀ tí n bá tiẹ̀ lágbára àti iṣẹ́ tó le mọ́ ṣe bí màá máa lọ bẹ̀ màá máa jókòó àwọn tó bá dẹ̀ fẹ́ rajà màá dìde màá máa tajà fún láti máa gbọ́ bùkátà àwọn èèyàn mi mo bẹ gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ àánú yín. kí ló wá fẹ́ káwọn yẹn ṣe báyìí. mo fẹ́ kó fún mi lówó kí n máa fi tajà ni. kó ṣàánú mi mo fẹ́ gba ṣọ́ọ̀bù kí n máa tajà. ẹ bá wọn yẹn sọ̀rọ̀ dáadáa. mo bẹ̀ yín lórúkọ lọ́ọ́ ẹ̀wọ̀ ìjọba lẹ́yìn. ẹ má dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má dọ̀bálẹ̀ mo ní ẹ má ṣe láàárọ̀. iṣẹ́ kí ni mo ṣe fún wọn. bàbá mo ní ẹ má ṣe láàárọ̀ àní mo ní ẹ má dọ̀bálẹ̀ ooo. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú báyìí
ẹ má jẹ́ kí n kú, ìrònú wà lọ́kàn mi, ara mi ò tún yá, gbogbo nǹkan ló ń ṣe mí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún mi, mo bẹ̀ yín ni, ẹ má wò mí ràn, ẹ má jẹ́ káyé sọ pé kò tán di mi, ẹ má jẹ́ kí n kú fọ́tayọ̀. Gbogbo àwọn tó ń wò mí níṣẹ́ náà kan, àwọn tá a jọ súnmọ́ra wa tó yẹ kó ràn mí lọ́wọ́, wọ́n kàn ń wò mí ràn mí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo fi kúnlẹ̀ abiyamọ mo fi bẹ̀ yín, mo fọlọ́run mo fi bẹ̀ yín, mo fi gbogbo ń tẹ̀ jẹ́ mo fi bẹ̀ yín. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí n kú, ẹ má jẹ́ kí n kú. Gbogbo èyí tí mò ń ṣe iná mo kàn fi rọrùn ṣe, kí n má sọ pé ìnira ni, torí pé nínú mi àwọn èèyàn lè máa rìn kẹ́ máa rí pé èèyàn rìn kó dẹ̀ má gbádùn nínú. Bẹ́ẹ̀ ni mo ṣe rí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo bẹ̀ yín, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Àánú ni mo béèrè, àánú ni mo béèrè, Jésù àánú ni mo béèrè, àánú ni mo béèrè, bàbá o àánú ni mo béèrè, àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí n kú. Bàbá Alébíoṣù nílò àánú. Ẹ dìde bàbá, ẹ má jẹ́ kí n ẹ dìde. ẹ má jẹ́ kí n kú. Mi ò lẹ́nì kankan, bàbá mi ti kú, bàbá mi ti kú. Àwọn ẹ̀gbọ́n tí mo ní, wọ́n ní tiwọn náà ti tó àwọn lẹ́rù. Ẹ jọ̀ọ́, Ẹ dìde. ẹ̀yin olólùfẹ́ mi náà lẹ lè help me. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, Ẹ dìde bàbá. ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí n dìde, ẹ jẹ́ kí n wà báyìí, Bàbá ẹ jẹ́ kí n wà báyìí, ẹ ṣàánú mi. ẹ̀yin tẹ́ fẹ́ pọ̀ ẹ jẹ́ ẹni kọ́mẹ̀ntì kí bàbá dìde. Ẹ Ẹ jọ̀ọ́. jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ẹ tiẹ̀ ní kí bàbá dìde. Bàbá ẹ jọ̀ọ́, ẹ dìde. Ẹ dìde náà. Ẹ jọ̀ọ́, ẹ dìde. Ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀. Àwọn tí wọ́n ń wò ní wọ́n pọ̀ jù mí lọ, tán bá pa ojú orí wọn pọ̀ ó ju tèmi náà lọ. Àánú wọn ni mo nílò. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ n wà báyìí, ẹ má jẹ́ n wà bákan náà mọ́. Láti 1979 Yéé. ni mo ti wà, ẹ wọ ọdún tí mo ti 90 kílẹ̀ pé. 1979 ni mo ti wà, mo ti pé 45 years. 45 years of age. Bàbá ẹ jọ̀ọ́, àwọn èèyàn ní ká ẹ dìde. Tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Àwọn èèyàn ní ká ẹ dìde. Ẹ jọ̀ọ́, èmi náà ti kúnlẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́, ẹ dìde bàbá. Ẹ jọ̀ọ́, ẹ dìde. Ẹ jọ̀ọ́, ẹ dìde. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́, ẹ dìde. Ẹ dìde. Mo bẹ̀ yín ni. Ẹ dìde. Ẹ dìde. Ẹ dìde. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Wò mí ràn, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni. So, Bẹ̀ yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́, àti ti bàbá ẹ jọ̀ọ́. ẹ rí ọwọ́ Ọlọ́run. Mo fẹ́ kẹ́yìn máa pè wọlé, àwọn yẹn ti ní kẹ̀kẹ́, wọ́n ti dìde. Mo ti dìde, ẹ Èyí ṣàánú tẹ́ fẹ́ mi. pè wọlé 07054900751. Bàbá fẹ́ mo ṣó lé wọn lẹ́ẹ̀kan. Ilé tí kékeré tí wọ́n bá lọ. Ilé tí ẹ̀kọ́ ni wọ́n pè mí fún, ilé kọ́. Ilé kọ́ ni wọ́n pè mí fún. Wọ́n láwọn fẹ́ máa tajà. Wọ́n láwọn fẹ́ ní shop. Káwọn máa ta frozen. Frozen food mo fẹ́ Tẹ́ máa ta frozen food. Èèyàn ní freezer hello. Sórí afẹ́ lẹ́wà. Sórí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. So bàbá wọ́n láwọn fẹ́ máa ta nǹkan. Ṣé mọ̀ wọ́n ti ro nǹkan yẹn débi pé wọ́n jẹ́ máa tajà. Normally náà ọjọ́ orí wọn ó ti ń lọ náà, ọjọ́ orí wọn ń dàgbà. Bàbá wà ní 45 years báyìí. Wọ́n láwọn ò mọ nǹkan eré jẹ́jẹ́ ṣe bí kán fi agbára sí kán fi jọ sí. Wọ́n ní last eré táwọn ṣe ẹ̀jẹ̀ yọ nímú àwọn àtẹnu wọn. ní gbògìlà Ní gbògìlà. gbògìlà ló fi ṣẹlẹ̀. Ó ní nǹkan yẹn ti ṣẹlẹ̀. Wá wọ́ náà mọ̀járí dààmú kí wọ́n tún lọ fi stress ṣe. Ẹlòmíì ààrẹ ò gba stress mọ́. Bóyá àwọn stress tí wọ́n ti fira wọn ṣe torí wọ́n máa ń jẹ́ alákìkanjú nínú fíìmù. Wọ́n máa ń jẹ́ alákìkanjú. So bóyá àwọn nǹkan yẹn ló fà á tí nǹkan yẹn fi ṣẹlẹ̀. Bàbá wa nílò ìrànlọ́wọ́ tí wọ́n fi máa wọ́n á jókòó sí ṣọ́ọ̀bù, wọ́n á tajà. Ìyàwó àtọ́ máa jẹ́lé, wọ́n máa lọ, wọ́n máa bọ̀. Tọ́mátì á máa ṣe fíìmù bóyá ẹ̀kọ́ kan. Kò ní jẹ́ pé bóyá òun ni wọ́n rí láìlé lórí. So ẹ̀yin olólùfẹ́ wa, our lovers all over the world, we pray may the Lord bless you and favour you. Bàbá nílò ìrànlọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé, bàbá ní kàn ṣàánú àwọn. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054900751. 07054900751. Lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní 617,000 naira fún bàbá. 617,000. A wà ní 617,000 fún bàbá kí wọ́n gba ṣọ́ọ̀bù, kí wọ́n gba ṣọ́ọ̀bù, kí wọ́n ra ọjà. Wọ́n nílò freezer,
wọ́n nílò frozen kìíní generator wọ́n rajà síbẹ̀ ṣe mọ̀ bàbá láwọn kan fi máa tajà ni wọ́n bàbá ń bẹ̀ yín èmi náà bá wọn bẹ̀ yín pé ẹjọ́ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ jẹ́ má dọ̀bálẹ̀ àbúrò wọn gan ti ń sunkún brọ́dà wọn nìyàwó wọn lé bọ́dá ẹ dìde ẹjọ́ alẹ́ bí oṣù bàbá ẹ dìde ẹjọ́ sí ọlọ́run. ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n sí ẹjọ́ torí ọlọ́run ṣàánú mi ẹ má jẹ́ kí n kú mi ò lẹ́nì kankan àfẹ̀yìn náà ni mo ní ẹ̀yin ni mo ní mi ò lẹ́nì kankan tó bá jẹ́ mo léèyàn mi ò ní máa ṣe tí mo ṣe mi ò léèyàn ẹ ṣàánú mi àánú ni mo béèrè lọ́wọ́ mi àánú ni ẹ lè ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kí n kú ẹ ṣàánú mi mo bẹ̀ yín torí ọlọ́run mo bẹ̀ yín ẹjọ́ ẹ ṣàánú fún mi mo bẹ̀ yín ẹ ṣàánú fún mi ẹ má wò mí ẹ má jẹ́ kí n kú ara ò ní ní yí ẹ ní rí nira èmi ni mo mọ bó ṣe ń ṣe mí nínú àgọ́ ara mi ẹjọ́ mi ò lágbájá láti máa ṣe gbọ́ngbọ́n bẹ́ẹ̀ yẹn náà ẹjọ́ nítorí ìgbà tó ti ta mí lọ́fà tó pè mí lápẹ̀ta láti inú fíìmù tí mo pè ní àjẹkù ni mi ò ti wọ ẹkọ owó mi báyìí ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú ẹ má ìrònú tún di púpọ̀ lọ́kàn mi ọ̀rọ̀ àjẹkù orò wà mí mo ṣe bàṣẹ́ ẹ̀ jẹ́ mọ́ mi lọ́wọ́ tí mo ń wo bí mo fẹ́ dá owó olówó padà àtijọ́ àti mọ àwọn ọmọ nínú ilé mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe owó ilé nìsí tó bá bẹ̀ṣù tó ń bọ̀ owó mi ilé mi máa dì kó bákan mo lè ṣe máa ṣe ẹjọ́ torí ọlọ́run mo fi bẹ̀yìn wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ òṣì wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ìyà mo bẹ̀yìn ẹ̀ ṣàánú mi ọlọ́run ní kẹ́ ẹ̀wò wọn mi lára ẹ̀kọ́ wo tọ́lọ́run wọn mi lára ẹ̀wò tọ́lọ́run wọn mi lára èèyàn tí mo bá ṣe kó dáríjì mi kó jọ kó dáríjì mi. bàbá láwọn táwọn bá ṣe kan dáríjì àwọn. ẹ dáríjì mi ẹ má jẹ́ kí n kú sórí mo ṣe ládùúró iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn àìmọye iṣẹ́ ni mo ti ṣe àìmọye èèyàn ni mo ti bá iṣẹ́ tọ́lọ́run ti gbé dìde. account number yẹn ni 019913154 bàbá ẹ̀ dìde ó yẹ dìde náà ẹ̀ dìde náà ẹ jẹ́ kí n wà báyìí ẹjọ́ dìde kọjọ kó ṣàánú ẹ bá bá ń gbọ́ àbájú ẹ má jẹ́ kí ẹ bá ń gbọ́ wọn ẹ má jẹ́ kí ẹ bá ń gbọ́ wọn ẹjọ́ torí ọlọ́run ẹ má sunkún ẹ má sunkún bí ó wà òkè ní bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ sọ àìmọye ìgbàdí mi ò ní súnmọ́ jù tí mi ò ní lè sùn ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi ẹ wo táwọn ọmọ mi kéékèèké yẹn kò sẹ́ni tó bàbá mi ti gbà wọ́n tí bá kú kò sẹ́ni tó bá tọ́jú bàbá ti ń sunkún ẹjọ́ torí ọlọ́run bàbá ti ń sunkún bàbá ẹ má sunkún ẹ̀yin tí ẹ fẹ́ àánú yìí ni mo fẹ́ ṣàánú mi. Ọlọ́run ojú yín náà tani mo ṣe bóyá ń ṣiṣẹ́ tó bóyá fara ṣiṣẹ́ tó wá dálé bí oṣù ló lè fún wa ní nǹkan tá a fẹ́ lórí róòlù ìbàdàn lọ́ba lọ́ fara ṣe àwọn èèyàn rí mi tí mo fẹsẹ̀ rí lójú títì tí mo rí wáyé kí ló dé tó jẹ́sẹ̀ ni mo fi rí ẹ ṣàánú mi kò sẹ́ni tó máa ràn mí lọ́wọ́ ẹ̀yin náà lè ràn mí lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi mo bẹ̀ yín torí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ilé mi náà jóná láti gbà tí ilé mi náà ti jóná ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo sọnù tí mi ò dẹ̀rí kọ́sà ìbọ̀dé ọlọ́run hello ma ẹ ká sọmọ ẹ má wò mí ràn hello ma ẹ má jẹun kú ọlọ́run ayé wo ni mo wá ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú bàbá lọ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe hello ma ní òye nǹkan tí ò yẹ kí n ṣe bàbá lọ bá wọn fíìlì rẹ bá ṣoríṣiríṣi tí ò yẹ kí n ṣe torí àtijọ́ àti ìbò torí àwọn ọmọ ọlọ́mọ hello ma ẹ ṣàánú mi àánú yìí ni mo béèrè
mi ò béèrè mọ́tò mi ò béèrè kankan mo fẹ́ máa tajà ni kí n máa tajà ni mo fẹ́ kó fowó ràn mí lọ́wọ́ kí n máa tajà tí n bá ń tajà ìgbésí ayé mi á tún yé padà ju báyìí lọ eré tó bá pè mí sí màá máa lọ bí ìdẹ̀lẹ̀ lọ nígbà tí màá ti lọ bí ọjà tí mò ń tọ́jú ọmọ ọlọ́mọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ni ẹ ṣàánú mi ẹ má wò mí rọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mo fọlọ́ mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́. ẹ ló mà ṣe ń gbọ́ mà àwọn èèyàn ń pè wọlé ẹ ló mà ẹ ló mà bàbá ẹ dìde bàbá ẹ dìde ẹ bá ń gbé wọn dìde. tó jẹ mí níyà ọlọ́run ta ló jù lọ mi ò rẹ́ni tó jù lọ kò dẹ̀ sí nǹkan tó lè ṣe kò sí tó lè ṣe. ẹnìkan fún 100,000 naira kò sí tó lè ṣe 680,000 wọ́n ti fún ọ ní 100 láyìn owó tán fún wọn ní fún ọ 100. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ọlọ́run ara yìí náà lọ́wọ́ ẹ̀ rà. bàbá ẹ dìde. àwọn ọmọ yàrá àdúgbò bàbá ẹ dìde. torí ọlọ́run mo fi bẹ̀ yín bàbá ẹ dìde. ọlọ́run ìwọ ló dẹ̀ ní kò sí nǹkan tó lè ṣe mo dé gbà bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ pé kò sí nǹkan tó lè ṣe mo gbà bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó jù lọ tó bá jẹ́ torí ìfẹ́ ni. hello ma. mo ṣetán ọlọ́run mo ṣetán mo kàn nílò tí màmá fáwọn hello ma. ọlọ́run ìlú ayé wo ni ní ìgbà yóò lọ mi ò kì í ṣọ̀lẹ nígbà tí mo ṣì wà á já mo bá ti ṣe ẹ dìde ẹ bá ń gbé wọn dìde sẹ ẹ bá ń gbé wọn dìde bàbá ẹ dìde ẹ jọ ẹ dìde. ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ kí n wà báyìí títí tó bá fi ṣàánú mi ẹ jẹ́ kí n wà báyìí. wá gbọ́n ìdí ẹ bá bẹ wọ ẹ jẹ́ kó tẹ̀ ìdíje náà ó ṣàánú mi ẹ jẹ́ kó tẹ̀ ìdíje náà ẹ bá wò mí lọ mo bẹ ilé ẹ ṣàánú mi mi ò lẹ́ni kankan mi ò dé yọ kò sẹ́ tó lè help mi yóò dé àbẹ̀yẹ lórúfẹ́ mi náà nìkan ẹ̀yin nìkan ní àìmọye kan tó ń ṣe mí tí ò ní sẹ́ni tí máa sọ fún èmi nìkan náà ní bàbá sásọ tí bàbá sásọ sí tí nǹkan bá ti ṣẹlẹ̀ bàdájọ́ kò bàbá rìn bàbá sunkún rìn pàtó lọ bẹ́ẹ̀ lómi ṣiṣẹ́ tẹ bá gbọ́ yẹn tó máa fún mi nígbà tí bá ṣiṣẹ́ tán wọ́n ní kí n má bínú kí n gbà bẹ́ẹ̀ bàbá sunkún rìn lọ ìjọ mo fẹ́ ṣe yẹn ṣe bá bẹ́ẹ̀ lómi iṣẹ́ wọn ò ní fún mi lówó tó gidi wọ́n ní fún mi lówó gidi tí bá lọ lọ́ máa kówó oṣù mi lọ́wọ́ máa ronú tí máa fi délé mi ọ̀pọ̀lọpọ̀ bí ni máa fẹsẹ̀ rìn kówó tán fún mi kó tún lè gbé mi padà délé mi. ẹ fẹsẹ̀ rìn kówó tán fún yín lè gbé yín délé. ó lè gbé mi délé mi ìjọ ọ̀pọ̀ afẹ́ ṣe gbogbo ilé ìgbà for how long ni mo fẹ́ mi ṣe òde kì í ṣọlẹ̀ kò sẹ́ni tó máa pè mí síṣẹ́ tí ò ní mọ̀ parí mi oṣù ẹ̀dẹ̀ máa rí pàtì mi ẹ lọ máa wo fíìmù tí n bá wà nù ẹ máa rí pàtì bí ipa mi ẹ máa rí níbẹ̀ wọ́n kàn sọ bá lébi oṣù ogúdù mi ò ní nǹkan táwọn tó gúdù mi ò ní mo náwọn ọ̀rẹ́ tó pọ̀ gan díṣẹ́ tó máa ná lébi oṣù mo ń wóra mi rọ̀ báyìí kọ́ ló ṣe yẹ kí n wà mo nẹ́gbọ̀n tó máa sọ fún mi pé ọ̀rọ̀ mi kàn máa ń kàwé lára ni pé báyìí kọ́ ló ṣe yẹ kí n wà àwọn ẹlòmíà pè mí sí pátì tó bá rí pórí ọ̀kadà ni mo ti bọ́lẹ̀ wọ́n wá súnmọ́ mi ọ̀ ẹ̀gbẹ́ mọ́tò yẹn wà ní wọ́n ní mo ò ní mọ́tò màá kàn rí pé wọ́n change sí mi nítorí wọ́n ti wò pé èèyàn ńlá ni mi ọmọ pé mo kàn lórúkọ ni mi ò ní ọkọ̀ 868,000 mi tí ẹ rí kọ́ ò wọlé bẹ̀t iye tó ń wọlé ni mò ń wò mẹ́sẹ̀jì wọlé kọ́ ò wọlé bẹ̀t iye tó ń lọ ń bí ni mò ń wò iye tó ń lọ ń bí ni mò ń wò this is 868,000. ẹ má jẹ́ kú lórí mo ṣe ẹ má jẹ́. kí lẹ fẹ́ máa ṣe bàbá. mo fẹ́ máa ta ọjà mo fẹ́ gba ṣọ́ọ̀bù ńlá. ẹ máa ra freezer. ẹ máa ra generator. máa ra ọjà máa ra mírasì bottle water pure water mo tún fẹ́ máa já ráìsì náà sẹ́gbẹ̀ẹ́ kan kí n máa ta. ẹ fẹ́ máa ta ráìsì náà lẹ́gbẹ̀ẹ́ kan. kí n máa ta gbogbo kan bẹ́ẹ̀ yẹn papọ̀ mo wọ́n ti bá ń ṣe yẹn kò sí ní lójúmọ́ káwọn èèyàn máa jẹun ó máa tà látara bẹ́ẹ̀ màmá rówó gbọ́ fámìlì mi. ẹ bá ran bàbá lọ́wọ́ ẹ bá ran bàbá yìí lọ́wọ́ mi ní kú lọ́dọ̀ wọn mi ní kú
tọ́nba rí wọ́n ò rí mo gbọ́ Ọlọ́run gbọ́ wọ́n ò rí ìrànlọ́wọ́ tó ga. This is 868,000 naira. 868,000 naira. Ẹ̀yin tẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ lè pè wọlé sórí 070-5490-00751. I am emotional right now. I am emotional. Àánú wọn ṣe mí. Ó dàbí kí n ní millions tó pọ̀ kí n gbé fún wọn. Èmi náà ti fún 100,000 láàárọ̀. I gave him 100,000 in the morning. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí Ọlọ́run ó lò fún wọn. Ẹ gbéra ńlẹ̀ dìde, àánú ò ní tán lọ́rọ̀ yín o. Ẹ máa tẹ̀síwájú. Bàbá rè Alébíoṣù rè bàbá ń bá wa sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní títóbi yín, nínú agbára Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ ṣàánú mi, wíwá tí mo wà láyé agbára mi kọ́. Ọlọ́run náà ni ló dé mi sí ló dé yìí náà sí pẹ̀lú. Ipò tẹ́wà agbára Ọlọ́run náà lè fi débẹ̀. Mo fọ Ọlọ́run náà mo fi bẹ̀ yín pé ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ máa tajà ni kí n lè máa fi gbọ́ bùkátà. Ọ̀rọ̀ iṣẹ́ fíìmù kò dàbí bíi ti tẹ́lẹ̀ mọ́ nítorí mi ò lè fi gbogbo agbára ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀. Tí n bá tiẹ̀ ní ṣọ́ọ̀bù ìjọ tó bá pè mí sí kankan ìyàwó mi máa wà níbẹ̀, a máa mọ́nítọ̀ ẹ̀, ọkàn mi á balẹ̀ pé ọ̀rọ̀ pé kí la fẹ́ jẹ lálẹ́ ìtọ́ máa ń pè mí gbogbo ìgbà. Àmọ́ tá a fẹ́ jẹ àwọn ọmọ ní kí la fẹ́ jẹ wọn ò tí ì sùn ó, wọ́n máa pè mí lọ pè mí mọ́. Ìyá kúrò ń bẹ̀, ìyá kúrò ń bá ìbọyè ìgbà ọmọ mi máa sùn, wọn ò ní jẹun sùn tí má fi máa sáré lọ pé bàbá yẹn fẹ́ jẹ tí má máa fi dé wá ti sùn tó bá tẹ̀ sóúnjẹ yẹn tó bá jí wọn ìrànlọ́wọ́ náà máa ṣe wọn nílé jẹun mọ́. Ní ìdẹ́gẹ́ fún ọmọ mi ṣeré tí ó bá sí ní gbogbo ẹ̀ ṣeré ní ìfẹ́ ọmọ mi ṣeré ẹwà àwọn tó wà náà ẹ̀túṣọ wọ́n mọ̀ mo tọ́ wọn débẹ̀ náà nínú kò sí ẹ̀ náà tọrọ kọ́bọ̀ tí mo rí ẹ̀ náà ni mo fi ń rọ́wọ́ ni mo fi ń ṣe ìgbé kémi náà kí n lè dàbí àwọn èèyàn mi kí n lè dàbí àwọn tèmi náà àwọn tá a jọ jẹ́ colleagues ẹlòmíì wà tó ní mọ́tò méjì mọ́tò mẹ́ta èmi ò tẹ́ sọ̀rọ̀ mọ́tò this time bọ̀ kí ṣáàtì ẹ̀ máa tajà tí bá ń tajà mo mọ̀ pé lórí mọ́tò Ọlọ́run ló ní lórí ibi tí mo bá ṣáìtì mi dé Ọlọ́run ló ní lórí mọ́tò Ọlọ́run ló ní lórí mọ́tò Ọlọ́run ló ní lórí ilé tẹ̀kọ́ Ọlọ́run ló ní. Kí wàá ní kókó báyìí? Mo fẹ́ kọ́ fún mi lówó àti jẹ àti mu ṣùgbọ́n tí n bá ń tajà mi ò ní wojúmọ́ tí n bá ń tajà mi ò ní wojúmọ́. Bàbá ti wà ní 901,000. ẹ ṣé mo dúpẹ́. Bàbá tó dé. ẹ ṣé Ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yìí o Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ Ọlọ́run bá dáwọ́ àánú dúró ní ayé mi ẹ̀yin tẹ́ ń fún mi náà Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró ní ayé mi gbogbo bíi tẹ́ ẹ bá lẹ́ka sí wọ́n rà àánú bẹ̀ ẹ̀rọ àánú bí iṣẹ́ yín ẹ̀rọ àánú bí gbogbo ẹ̀ ṣàánú fún mi. Bàbá ti wà ní 1,011,000. 1,011,000. Bàbá ẹ ti kọ́ wà ní ẹ ti kọ́ kíra yín kú oríire. Ẹ ti kọ́kọ́ di mílíọ̀nìà báyìí. Ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí. Ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí ná. Ẹ ti wà ní 1 million. Ẹ ti di mílíọ̀nìà báyìí ná. Ẹ ti kọ́ wà ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí ná. Ẹ dúpẹ́ ná. Ẹ ṣé mo dúpẹ́ o kò ní tó ń bẹ̀ á máa pọ̀ sí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ni mo bẹ̀ yín mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín ipe ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí gbogbo làálàá mi kó já sásán gbogbo wàhálà mi kó má já sásán bí bá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa mo bẹ̀ yín ni mo bẹ̀ yín wá tọdún tí mo ní mo ti wà ó ti pé 45 years tí mo ti ń ṣiṣẹ́ yìí ó ti pé 45 years ẹ ṣàánú mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ẹ jọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ìwọ wò pé kí ni kókó mi lóòótọ́ ẹgẹ́ mi náà bìrà mi léèrè pé kí ni kókó mi láti 45 years ibi tí mo lè tọ́ka sí náà ní sáìtì tí mo mú àwọn Àgbàlá Gabriel lọ lẹ́nu ibi tí mo tún bá dé nìyẹn kò ságbára mọ́ kò sí ọkàn àìmọye ìgbà ló jẹ́ kó oúnjẹ tí n bá ti jẹ láàárọ̀ ó tún dijọ́ kejì kí n tó jẹun màá ṣàmà dúkà ọmọ mi jẹ táwọn bá ti jẹ màá lè mi kò sí wàhálà Ọlọ́run máa ṣe àìmọye ìgbà ní máa yí sáàwẹ̀ láì ṣe pé wọ́n yan àwẹ̀ fún mi ní church Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú báyìí mo bẹ̀ yín mo rawọ́ ẹ̀bẹ̀ tí mo fi ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín, mo fọlá gbogbo tẹ́ máa jẹ láyé, mo fi bẹ̀ yín àti Christian àti Muslim àti gbogbo ènìyàn pátá ni mo bẹ̀ pé ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Tẹ́ bá lọ wo àwọn iṣẹ́ mi, ẹ rí i pé èmi náà ń fara ṣe, mo ń fara ṣe. Kò sẹ́ni tó máa wo fíìmù mi tí ò ní láìkẹ́ gba Alebiosu is a good actor. Mo ráwọn tó máa sọ fún mi pé tí bá sínú fíìmù àwọn òkì máa ń wò ó, àwọn ò ní wo ẹjọ́ mo bẹ̀ yín ní ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ má wò mí rọ ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹjọ́ ẹ ṣàánú mi. Àánú ni mo béèrè, àánú ni mo béèrè, àánú ni mo béèrè. Ọlọ́run ẹ bá ń gbé kọ yẹn 070 ẹ bá ń gbé bàdé. Irú ayé wo ni mo wá, 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 irú ayé wo ni mo wá. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣàánú mi, ẹ má jẹ́ kí n kú, ẹ má jẹ́ kí n kú. Àwọn kan wọ́n dúró pé kí n kú, wọ́n dúró pé kí n kú. Àìmọye ìgbà tó máa jíjẹ́ fún mi ṣọ́ọ̀ṣì, wọ́n ní èmi ń sáré kó lè dá fún mi. Àwọn kan sọ pé kí ló ṣì dúró ṣe inú ayé. Ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run, torí iṣẹ́ tá ń ṣe. Ẹ̀yin kì yóò kú ikú kan bí kò ṣe yé. Àmì o Jésù, ogún pọ̀nù iṣẹ́ tá ń ṣe. kẹ́ ẹ lè máa ròyìn iṣẹ́ Kristi. Àmì o Jésù, Ẹ dìde. àmì ẹ jẹ́ kí n kúnlẹ̀ ká kí Ẹ n bá bẹ̀ ń àwọn èèyàn, ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n, bàbá. ẹ jẹ́ kí ẹ fi mí lẹ̀. Mo fẹ́ bẹ̀ wọ́n ní kó lè ṣàánú mi. Ẹ wo nǹkan tí mo sì fẹ́ ṣe, nǹkan tí mo sì fẹ́ ṣe, ta ló fẹ́ fún mi lówó fi ṣe? Mi ò léèyàn, mi ò lẹ́nì kankan. Ẹwà ọmọ mi náà, ìgbà mi wọn ò ní lọ school. Màá ní wọ́n tọ́ bá mo wá wọn máa lé wọn. Mi ò tí ì san owó ilé ìtọ́ ṣe lọ́wọ́, mi ò tí ì san pé. Wọ́n ní wọ́n máa lé wọn. Mo sọ fún ìyàwó wo mi ò lè lọ kú. Tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn. Tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn. Torí mi nìkan ni, mi ò lẹ́nì kankan. Mo nẹ́bí o, mo nára o, bọ̀ mi ò wọ́n rí tí èmi ní kálukú ń ṣe tiẹ̀. Alóhùn náà lọ́mọ tóun máa kéta fún. Wọn ò dẹ̀ rán mi iṣẹ́ lóòótọ́. Mo rán mi iṣẹ́. Mo bẹ̀yìn olólùfẹ́ mi, ẹ ṣàánú 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 fún mi, 1,042,000. ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Ọlọ́run wíwá tí ro 1,094,000. 1,094,000. 1,094,000 naira sir. kò ní forúkọ rẹ. Ó yá bá ìdílé, ó yẹ Ọlọ́run àánú rẹ bàbá ni mo tọ́. a máa báwọn yẹn sọ lórí ìdúró. Olùbùkún ayérayé, ìrẹ ló bùkún fún ayé ìwò. Jọ̀wọ́ wá bùkún mi, bàbá fàgbára rẹ hàn lórí ayé mi o. Jésù fàgbára rẹ hàn kí gbogbo jẹ́ kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan ló bá lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ hàn. Ọlọ́run o, Ọlọ́run àpéjúmọ́, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, ọ̀pá tó bẹ ẹyẹ tó bá bẹ ìdọ̀lẹ́ ó máa bẹ gbàtà yóò ní símọ́. Ẹ̀yin nìkan ṣoṣo náà ló máa bẹ gbàtà yóò ní símọ́. Ọlọ́run ráàánú sí ẹ mi, káàsán mà. Olúwa ráàánú sí mi, bàbá ráàánú sí Bàbá ń mi, béèrè àánú ni, ọmọ ráàánú wọ́n sí béèrè mi, àánú ni. ẹbọ ráàánú sí mi. Wọ́n béèrè Ẹ má fún jẹ́ wà àánú. bákan náà mọ́. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Mo Hello, fẹ́ máa ma. tajà ní o, mo fẹ́ máa tajà ní o, mo fẹ́ máa tajà ní o. Torí iṣẹ́ fíìmù kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Nínú ìjọ mi wọ́n mọ̀gbà tó pè mí lápẹ̀ta tí mò ń pọ̀ ẹ̀jẹ̀ ní múlẹ́nu tó rólùṣẹ́ mi náà wà náà tó ṣiṣẹ́ fún mi tó gbàdúrà fún mi. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú I'm mi, coming out. ẹ jọ̀ọ́, Now ẹ I'm jọ̀ọ́, coming. Just ẹ 5 jọ̀ọ́, minutes. ẹ ṣàánú mi, On the line. ẹ ṣàánú mi. Hello ma, hello ma, hello ma. Ẹ má wò mí ràn. Owó ni mo fẹ́. Yes, ma. Mo Yes, fẹ́ ma. tajà. Yes, ma. Mo fẹ́ tajà. Mo fẹ́ tajà. Mo fẹ́ tajà. Hello ma, hello ma, yes ma, hello ma. Bàbá ń béèrè fún àánú ni, bàbá ń béèrè fún àánú ni. Kò dá o. Bàbá ń béèrè fún àánú. Kò dá o. Àwọn tí wọ́n dínà rẹ̀ mọ́ mi. Bàbá ń béèrè fún àánú Ẹ̀yin ni, náà wọ́n dínà béèrè rẹ̀ fún mọ́. àánú. Ó máa ṣe. Ọlọ́run, Ọlọ́run, Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà, Ọlọ́run, bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà. Ọlọ́run. Yes ma, ẹ ṣé ma, ẹ ṣé ma, Ọlọ́run, ẹ ṣé ma, yes ma, Ọlọ́run, ẹ ṣé ma. Ẹnìkan ló máa send owó sí yín. Ọlọ́run ẹ ṣàánú mi, mo dúpẹ́ ẹ ṣé mà,
ẹ ṣé o ọlọ́wọ́ arántí yìí ọlọ́wọ́ arántí yìí ọlọ́wọ́ arántí yìí o ọlọ́wọ́ afọ̀pọ̀rọ̀pọ̀ fún ya ọmọ yàrá láàánú ẹ ṣàánú mi ẹ wo tàwọn ọmọ mi àwọn ọmọ tí wọn ò lẹ́sẹ̀ lọ ẹ jọ torí Ọlọ́run. 1,192,000. 1,192,000. 1,192,000. Hello sir. Hello sir. Ọlọ́run ṣàánú fún mi. Hello sir. Bàbá ṣàánú Yes sir. ọmọ ṣàánú fún mi. Hello ṣàánú fún mi. Má jẹ́ kí n ṣe lásán. Hello má jẹ́ sir. kí n kú Hello sórí mo ṣe. Má jẹ́ káyé ṣe yege. Yes sir. Hallelujah, má jẹ́ kó sọ sir. pé kò tó di mi. Ọlọ́run mo bẹ̀ yẹ. Bàbá mo bẹ̀ yẹ. Hello sir. Ọmọ mo bẹ̀ yẹ. Ó ní ọ̀nà tọ́lọ́run bá Hello ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀. Hello sir. Ọ̀dọ̀ rẹ̀ nìkan kò mọ̀ o. Ṣé mo rí àbálẹ̀ àyíkágbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ ṣe Olúwa Hello sir. fún àwa tó gbólúwa gbọ́ a kì í Hello yóò kó sir. láyé Ọlọ́run àánú ni mo béèrè fún ẹ ṣàánú mi Hello ẹ sir. ṣàánú mi mo bẹ̀ gbogbo àgbáyé èmi alẹ́ bí oṣù náà ni àtọ̀ yín tẹ́ ẹ máa ń wò yìí ẹ Yes sir. ṣàánú I'm going sir. mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Yes sir. 50,000 naira. ẹ ṣàánú mi Yes sir. Ẹ ṣé sir. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi Àmín sir. ẹ Àmín ṣàánú sir. mi Àmín sir. ẹ Àmín ṣàánú sir. mi ẹ Àmín sir. ṣàánú mi Àmín sir. ẹ ṣàánú mi. Àmín ó sir. ń bẹ láàyè mo mọ̀ ó ń bẹ láàyè mo mọ̀ ọba tó jí Lásárù kí lẹ rò pé kò lè ṣe ó ń bẹ láàyè mo mọ̀ Ọlọ́run kò sí tẹ̀lé ṣe ó ní kó àwà tó ṣòro ṣe fún ọ bí kò sí. 1,288. 1,288,000. 1,288,000. ẹ mọ́ra àánú sí mi àánú ni mo fẹ́ àánú ni mo nílò ẹ rà àánú sí mi ẹ rà àánú sí mi mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ ṣé o mo dúpẹ́ ẹ ṣé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtọnílé àtàlejò mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ wọn ni ẹ jẹ́ kí n kúnlẹ̀ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹni wà ní àánú Ọlọ́run ò ní fi ń sílẹ̀ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó nawọ́ sí mi mo dúpẹ́ Ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé ọmọ ẹ ṣé ẹ̀mí ẹ ṣé Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ ẹ ṣàánú mi 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 Kí ló dé wá bá ń wo kò sọ̀rọ̀ mọ́? ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi Abẹ́ ìdílé bẹ́ẹ̀. ẹ ṣàánú fún mi Ìdílé bẹ́ẹ̀. Ó yẹ ìdílé. ẹ ṣàánú fún mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú báyìí mo bẹ̀ yín ni mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olúwa mo bẹ̀ yín àti Muslim àti Christian gbogbo yín ni mo bẹ̀ àtẹlẹsìn kan àbáláyé ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi àánú ni mo béèrè àánú yín ni mo nílò ẹ má jẹ́ kí n kú báyìí ẹ má jẹ́ kí n kú fọ́tàyọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mi ò lẹ́nì kankan o 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 kò sí tẹ́ ẹ lè ṣe kò sí tẹ́ ẹ lè ṣe kò sí tẹ́ ẹ lè ṣe Olúwa jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ kí n ráàánú gbà ẹ jẹ́ kí n ráàánú gbà ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi Okay, wọ́n send 50,000. God bless you ma. ẹ ṣé mo dúpẹ́ Hello ma. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé Yes o. ma. Wọ́n máa gbọ́ ma. 1,290,000. 1,290,000 sir. Ẹ ṣé ma. Thank you ẹ ṣé ma. mo dúpẹ́ o Ẹ ṣé ma. Yes, Ọlọ́run ma. Olúwa kò àbùkún ṣe yín ma. o bàbá àbùkún yín ọmọ àbùkún yín má àbùkún yín Ẹ ra ma. ẹ̀yin náà ò ní wówó Ẹ ra ma. Thank you, ma. ráàánú gbà Ẹ ra ọmọ ma. yàrá Yes, àánú ma. gbà mo bẹ̀ Ẹ ra yín ma. ni Yes, ẹ ma. ṣàánú mi ẹ Yes, ma. ṣàánú Ẹ ṣé mi ma. ẹ ṣàánú Ẹ ṣé mi ma. ẹ ráàánú Yes, sí ma. mi Olúwa Ẹ ṣé ráàánú mọ́ sí mi. mi bàbá ráàánú sí mi ọmọ ráàánú sí mi èèmọ ráàánú sí mi Ọlọ́run ìyanu Ọlọ́run ìpè Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ìwọ ló ṣáà ló ń bẹ pẹ̀lú àtọ́ tó ràn wá lọ́wọ́ oníkìní ènìyàn lè ṣe tó bá tẹ̀jẹ́ gbogbo ayé kan ni lónìí Olúwa ò dẹ̀ bá mi fòpin sí bàbá bá mi fòpin sí Olúwa jù ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé gbogbo ẹni tẹ́ fún mi lówó ẹ ṣé mà ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lágbára Ọlọ́run náà á fọ̀pọ̀ rọ́pò
a máa pọ̀ sí a máa pọ̀ sí èyí tẹ́ ẹ fún mi ọ̀pọ̀ lọ́lọ́ máa fi dá padà fún yín àṣírí pẹpẹ kì í tú àṣẹ Elédùmarè ní àṣírí yóò ní tú o àṣírí yóò ní tú kó tó bò ẹ ní ṣẹlẹ́yà Ọlọ́run á dá àwọn ọmọ yín sí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́. ẹ̀yin tí ẹ fẹ́ ràn bàbá lọ́wọ́ 01991315544 ó ní account number ìmọ̀ tó ṣe kí ni ẹ tí mò ń ṣe ìlú tí ò ṣe 01991315544 ó ní account number tẹ́ ó ṣe sí GT Bank dípàdípàdà mùsùlùmí wà ń bẹ̀. Then ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054900751. Hello ma. Mommy, God bless you ma. Ojú òní tí yín ma. Ẹ ṣé ma. Thank you ma. 1.3 million. Ẹ ṣé ma. Thank you ma. 1.3 million, sir. 1.3 million. 1.3 million. 1,300,000. Bàbá ẹ má dọ̀bálẹ̀. ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ ṣé o àmọ́ yín ara láàánú ẹ̀yin ara àánú gbà àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ibikíbi tẹ́ ẹ bá lọ ẹ máa bójú rẹ àtàánú Ọlọ́run pàdé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé o ọmọ ẹ ṣé o èmi ẹ ṣé Olúwa mo gbé yín ga Olúwa mo gbé yín ga bàbá mo gbé yín ga ọmọ mo gbé yín ga ẹ̀mọ́ mo gbé yín ga Ọlọ́run ẹ ṣé 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 Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé 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 Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ mi ò lẹ́ni kankan Ọlọ́run bí mo ṣe fara ṣiṣẹ́ tó èmi Ọlọ́run mo lójú yé wa níbo lójú yín wà ẹ ṣàánú fún mi tó bá já ìpè tó níwájú rẹ ni Ọlọ́run dáríjì mi tó bá já ìṣe ìfẹ́ rẹ ni Ọlọ́run dáríjì mi bàbá dáríjì mi ìwọ ló sọ pé àwọn tó pè ló yọ o láwọn tó yọ àwọn ló bá ṣe lógo Ọlọ́run ṣe mí lógo ìwọ ló pè mí ló yọ Ọlọ́run ò dẹ̀wò táwọn mọ́tọ́tọ́ ò dẹ̀wò táwọn ẹrú Ọlọ́run ò kó sí mi lọ́wọ́ tí mi ò gbọ́dọ̀ má tọ́jú tó jẹ́ mi nìkan ṣoṣo náà ni èmi nìkan ṣoṣo ni èmi ni mi ò dára mi ò lẹ́bí mi ò léèyàn lẹ́dí kankan àwọn tí mo ní ni wọ́n dúró yìí tí mo rí o bí mo ṣàlẹ̀bí mo lẹ́gbọ̀n mo láwọn èèyàn. Ọlọ́run ṣàánú fún mi ta ló lè gbà mí ta ló lè gbà mí lọ́wọ́ ayé àfi Jésù Olúwa ló lè gbà mí ó ti ṣẹ́gun oṣó ó ti ṣẹ́gun ajẹ́ ó ti ṣẹ́gun ayé kí n máa bẹ̀rù Ọlọ́run ìwọ náà ló sọ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tó ti pẹ́ lónìí Ọlọ́run bá mi fòpin sí jẹ́ kí n 1.5 million. 1.5 million. ẹ ṣé mo dúpẹ́ 1.5 million. Hello sir. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ara wọn torí ẹnu ló ti pé bẹ́ẹ̀. 1.5 million. ọmọ yìí láwọn sẹ́yìn 100,000 naira. ẹ ṣé 1.5 million 47,000. ẹ ṣé mo dúpẹ́ 1.5 million 47,000. 1.5 million 47,000. ẹ ṣé God bless you. ẹ ṣé o tẹ́ ẹ ràn bàbá lọ́wọ́ tábà ti wọ 2 a kò lórí ètò àwọn ẹlòmínú máa ṣe lọ ẹ ṣé ojú òní tí thank you so much. bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ kí n kí wọn ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á bùkún yín Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò fún yín kọ́kọ́ ò ní ṣe yín ẹ ní ṣàìsàn
ikú ò ní jí. àwọn èèyàn send sí yín lọ ní o 1.560. 1.560. 1,560,000. ẹ ṣé mo dúpẹ́ 1.564. ẹ rí wọn dáwọ́ dúró. 1,564,000. dáwọ́ dúró. ẹ ṣé mo dúpẹ́. Gbígbéga ni Olúwa ju àwọn òkè lọ, gbígbéga ni Olúwa. Ọlọ́run mo gbé yín ga, mo gbé yín ga, mo gbé yín ga. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń nawọ́ sí mi, tẹ́ ò fẹ́ kí n kú, tẹ́ ò fẹ́ káwọn èso mi kú, tẹ́ ò fẹ́ kí ìdílé mi parun, tẹ́ ò fẹ́ kí n kákùrú bí iṣu. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run máa bá mi bẹ́ẹ̀ ni Ọlọ́run máa bá mi pẹ̀lú yín. Ọlọ́run á máa pẹ̀lú yín nínú ẹ̀mí, á pẹ̀lú yín nínú ara. Ọlọ́run ò ní fi yín sílẹ̀, bàbá ò ní fi yín sílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ìyanu oníbàwọlẹ̀ ti tó Olúwa, Ọlọ́run gbogbo ayé ẹ tóbi tó, gbogbo ayé kò lè gbáyé, gbogbo ọ̀run kò lè gbáyé Olúwa ẹ tóbi tó. Ọlọ́run mo gbé gíga fún yín, mo gbé títóbi fún yín. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, mo fi Ọlọ́run mo fi dúpẹ́, Ọlọ́run fẹ̀yìn yìí, Ọlọ́run mo dúpẹ́ o, bàbá mo dúpẹ́, orí pé láì bá sí titi yín mi ò lè dá ohunkóhun ṣe, a ní kò bá sí titi yín a ò lè ṣe ohunkóhun. Ọlọ́run ìyanu, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́. Ó ní yíyára yín kúrò ní ọ̀dọ̀ mi ò lè dá ohunkóhun ṣe. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run mo bẹ̀ yín, Ọlọ́run mo bẹ̀ yín, mo fọpẹ́ fún yín, mo fi yín ní yíyára yín kúrò lọ́dọ̀ mi ó ní ò lè dá ohunkóhun ṣe. ẹ lè dá ohunkóhun ṣe. Ó ní kò sí. wéjú àánú bẹ́ẹ̀ ni ló sọ bẹ́ẹ̀, ó ní tó o bá ní à. bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni o, ó ní ò lè dá ohunkóhun ṣe, ẹ lè dá ohunkóhun ṣe. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. ní yíyára yín kúrò lọ́dọ̀ mi Ọlọ́run ẹ ṣé, ẹ lè dá ohunkóhun ṣe. Ọlọ́run ẹ ṣé. Departing yourself from me, you cannot. Ọlọ́run 1.584. 1,584,000. 1,584,000. bá ti pé bí 2 million. Apple bí náà. bá ti wọ 2 million. ẹ ṣé o, ẹ ṣé o. ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o. mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ bá mi dúpẹ́ fún yín o. Ọlọ́run mo dúpẹ́ o, mo dúpẹ́ tọ́lá iná ò fi wọ́n sílẹ̀, ẹ ò fà wá náà sílẹ̀ pẹ̀lú. Ọlọ́run mo dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé, mo kí yín pé ẹ ṣé, mo tún kí yín pé ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. bàbá ẹ dìde, ẹ dìde. Yorùbá lè rí o, ẹ dìde. ẹ ṣé, ẹ jẹ́ kí n kí wọn, ẹ jẹ́ kí n kí wọn, ẹ ṣé, Ọlọ́run á bùkún yín, bàbá á bùkún yín, ọmọ á bùkún yín, ẹ̀mọ́ á bùkún yín. Ọlọ́run mo dúpẹ́, 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 Ọlọ́run mo dúpẹ́. ẹ̀yin yìí mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, ẹ jẹ́ kójú kó tì mí, ẹ jẹ́ kó béèrè kọ́ Ọlọ́run mi náà ti ẹ̀ dá. Ọlọ́run ẹ ṣé o, bàbá ẹ mo dúpẹ́ o, ọmọ mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹni wówó tì, ẹni ò ní wówó tì, ẹni wówó tì, gbogbo bẹ́ẹ̀ ṣe náà Ọlọ́run máa fọpọ̀ rọ́pò, Ọlọ́run máa fọpọ̀ rọ́pò. Ọlọ́run ìyanu, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bá mi bùkún ènìyàn padà, Ọlọ́run bá mi bùkún wọn, bàbá bá mi bùkún wọn, torí wọ́n ṣe èyí, Ọlọ́run bùkún wọn. Tàbá rí ohun kan táwọn náà ti ń retí lọ́jọ́ tó ti pẹ́, Ọlọ́run ìyanu, torí gbogbo nǹkan kọ́ lówó, àwọn náà lè ní nǹkan tí wọ́n retí wájú rẹ, wọlá oore tí wọ́n ṣe yìí, Ọlọ́run bá mi ṣe fún wọn kọ̀ọ̀kan, bàbá bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn. Ọlọ́run ìyanu, oníbi ayé àti ọ̀run bá tiẹ̀ kọjá lọ, oníkékeré náà rẹ kò ní lọ láìṣẹ́, tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run èpè, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì gbogbo àtọ́ nọwọ́ sí mi, Ọlọ́run bá mi bùkún wọn, bá mi fọ̀pọ̀rọ̀pọ̀ fún wọn, bá mi dùn wọn nínú, bá mi pa wọ́n lẹ́rìn àjò. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé, mo sì nílò àánú, mo sì nílò àánú. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi sí, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi, ẹ má wò mí ràn, ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi torí Ọlọ́run. Mo bẹ̀ yín ní, mo bẹ̀ náà ò ní fẹ́yìn náà sílẹ̀, kò ní fún ọmọ yín sílẹ̀, ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín. bàbá wà ní 1.6 million. 1.6 million naira. 1,606,000. That's 1.6 million. 1,606,000. bàbá ti kọ́wọ́ 2 million nírọ̀lẹ́ yìí. àpò olùrẹ́fẹ́fẹ́ ẹ̀yin tẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ní bá wọn tọrọ o, ẹ ṣé o, ẹ ṣé o. 1.606. 1.606. 1,606,000. 1.665.
1,665,000. ó ti ń lọ 2 million. Ẹ bá ń pàtó fún Jésù. Hallelujah. Ẹ bá ń pàtó fún Jésù. Ẹ bá ń pàtó fún Jésù. Inú mi dùn kó bàbá ríran lọ́wọ́. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. 1.670. Ó ti ń lọ 2 million. 1,670,000. Inú mi dùn. ọjà ni mo fẹ́ máa ta Inú mi ẹja mo fẹ́ máa ta ọjà ní mo fẹ́ máa ta frozen food kí n gba ṣọ́ọ̀bù kí wọ́n á ṣí kó tóbi àwọn èèyàn máa patronize mi wọ́n máa bá mi rà á màá lè fi máa gbọ́ kò ní jẹ́ pé màá tún wá ń jọ mi màá tún máa dà yín láàmú tàbí màá tún máa ní kó gba owó fún mi mọ́ tí n bá ti ń tajà tèmi náà rówó ń bẹ̀ tí mò ń rere tí mò ń tọ́jú ọmọ tí mo dẹ̀ ń ṣètò ọlọ́run mo mọ̀ pa máa pọ̀ sí ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi bẹ́ẹ̀ ni mà ibẹ̀ láti wà mà. ẹ ṣàánú mi Yeah, God bless you ma. Ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tí yín. Mọ́mí yẹn láwọn send 50,000. Now àwa ní 1.7 million báyìí. 1,700,000. 1,700,000 naira. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín lọ́hùn. 1.7 million. Ṣógbé dáadáa. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Ṣógbé. Bàbá wà ní 1.7 million. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Hello ma. Mi ò lẹ́ni kankan mi ò lẹ́ni kankan àtẹ̀yìn náà ni mo ní ẹ ṣàánú fún mi 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 ẹ ránú sí mi ìyá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ kò jẹ́ kí n ṣe lásán kò jẹ́ kí n wá lásán kò rán àwọn ènìyàn sí mi. Bàbá ti síìkì rí wọn ti síìkì rí ẹ̀sán tó ṣe yín. Ara mi ò yá wọ́n pè mí lápèta mò ń pọ̀ ẹ̀jẹ̀ nímú àtẹnu láti ìgbà náà lára mi ò ti yá tí mi ò ti lè ṣiṣẹ́ mọ́ mo wá fẹ́ máa tajà mo nílò owó tí mo lè máa fi tajà mo nílò ìrànlọ́wọ́ àti àánú tí mo lè máa fi tajà àmín àmín. Àwọn náà fún yín 50,000 ní o. ẹ ṣé mà wọ́n fún yín ní wàásù 50,000. ẹ ṣé mo dúpẹ́ ẹni wówó tí o ẹ̀rọ àánú gbà ẹ ṣé mo dúpẹ́ ẹni ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Okay ma. Okay ma. Okay ma. Okay ma. Okay ma. ẹ ṣé mo dúpẹ́. Okay ma. Tó bá dalẹ́ ma, tó bá di 9 ma. Mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo bẹ̀ yín mo ṣì nílò àánú àti ìrànlọ́wọ́ yín. Yes mommy, thank you, we love you too ma. God bless you mommy. Yes mommy, yes ma, we love you ma. Thank you ma. Yes ma. ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi gbogbo ẹ̀yin tẹ́ ti ṣàánú mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ̀rọ àánú gbà. Tá bá ti wọ 2 million máa kọ́kọ́ kò mí 1.731. 1,731,000 naira. 1,731,000. mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́. Bí 270 sí ẹ máa wọ 2 million bí. Ẹ̀yin tí ẹ̀ ràn wọ́n lọ́wọ́ ojú òní tí ẹ ṣe ẹ tún máa ràn wọ́n lọ́wọ́. Bọ́bá tẹ̀rí 2 million báyìí mo mọ̀ pé yóò padà lé bẹ̀kín tó kú òǹbí nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹ̀yin tọ́lọ́run ń lò kò ní sún kò ní rẹ́yìn. Àánú Ọlọ́run ní kápò lórí yín. Ẹ̀yin tí Ọlọ́run ó tún lò fún wọn. Kíní ti kú mẹ́ o. Wọ́n ti wà ní 1.730,000. 1,732,000. Ẹ ṣàánú mi sí ẹ jọ̀ọ́ mo nílò àánú yín àti ìrànlọ́wọ́ yín ni ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín àánú ni mo nílò àánú yín ni mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ n kú lórí mo ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ìgbà níyàn Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ibi tẹ́ bá mi dé mo dúpẹ́ ibi tẹ́ ṣe ń bá mi lọ gbogbo ẹ̀yin èèyàn yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni wọn ní bẹ̀ yín lẹ́bẹ̀ òṣì wọn ní bẹ̀ yín lẹ́bẹ̀ ìyà àánú yín ni mo fẹ́ ẹ ṣàánú fún mi kò sí nǹkan tó kéré jù kò sí nǹkan tó pọ̀ jù ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ sin Ọlọ́run látara mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi àánú yín ni mo fẹ́ àánú yín ni mo fẹ́ àánú yín ni mo fẹ́ ẹ ráàánú sí mi jẹ́ kí n ráàánú gbà inú bẹ̀ yín ẹ fàánú bẹ̀ mí wò Ọlọ́run fàánú gba ayé mi wò Olúwa ṣàánú fún mi bàbá ṣàánú fún mi. ní tó ti ṣe yín rí yẹn sọ bàbá. ẹ jọ̀ọ́ wọ́n pè mí lápèta ní location náà ti pè mí lápèta tí ẹ̀jẹ̀ fi ń dà ní mú àtẹnu mi láti ìgbà náà lára mi ò ti yá ló ti jẹ́ pé oògùn ni mo kàn ń lò gbà mí ò wà bọ́n ṣe tẹ́jẹ̀ yẹn dúró tán gbà mí ò máa tún sẹ̀ mí wò tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn á tó ti jáde ó lè jẹ́ mo sùn màá rí pẹ́jẹ̀ yẹn tó ti jáde ó tún ti stay ní gbogbo aṣọ mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi láti ìgbà náà mi ò ti lókun púpọ̀ àwọn tó bá máa wo fíìmù mi wọ́n á rí pé mi ò kì í ṣe àtọ̀ jẹ́jẹ́ mo máa ń fi gbogbo ara ṣiṣẹ́ ni ìgbà tó wá rí pé mi ò lè ṣiṣẹ́ yẹn bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ wọn ò pè mí síṣẹ́ mọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo fẹ́ máa
tajà ní kí n rówó láti máa fi tajà mo fẹ́ máa ṣe frozen food àwọn tó ń tẹja tó ń ta turkey tó ń ta minerals bottle water pure water kí ilẹ̀ máa ta oró kẹ́ẹ̀kì. tán bá máa lọ fún medical check up náà wọ́n á nílò owó ọ̀rọ̀ hospital yìí ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ bí wọ́n lọ hospital náà èyí ò ná burúkú owó lọ hospital àwọn kan ní kẹlẹ́ fún medical check up tán máa lọ náà wọ́n máa nílò owó. God bless you. ẹ ṣe ojú òní tì yín o ẹ ṣe o ẹ dìde bàbá ẹ dìde bẹ́ẹ̀ ẹ dìde ẹni kú kò sí tí ó ṣe yín kò sí tí ó ṣe yín bàbá. account number wà ń bẹ̀ 01991315544 ẹ dìde GT Bank Gabriel Adébọ́lá mo sọ a wà ní how many minutes. 52. a máa pé 1 hour gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o. ibi táànù wọn ti ṣe mí gan nìyẹn ẹnìkan sọ sí pé he's an hard working man. That is where I felt so much pity for him because he worked so hard. wọ́n bàbá eléyìí ṣe fíìmù wọn àwa kéré àwọn òun bẹ̀ tí wọ́n yìí ṣe ẹni tó ń ṣọ̀lẹ bàbá ń ṣiṣẹ́ ó ṣe wá di pé wọ́n tẹ̀ tí wọ́n ń béèrè owó ọjà àwa tọ́lọ́ ń lò fún wọn ẹ̀jẹ̀ á dìde fún wọn. ẹ ṣàánú mi láti 79 tí mo ti ń ṣiṣẹ́ àwọn tó ń bẹ̀rẹ̀ lánàá gan Ọlọ́run ti bùkún wọn. 1.832 1,832,000. 1,832,000. tó bá ti pé 2 million a mọ̀ lọ ná. 1,832,000 naira. mọ̀ sọ. 1,832,000. kí ló pé. 1,832,000. 1.832. ẹ ṣé mo dúpẹ́ o. bàbá tó dúpẹ́ wọ́n tó fi dọ̀bálẹ̀ lé. mo dúpẹ́ o tẹ́ ò fi mí sílẹ̀ tẹ́ ò kọ̀ mí sílẹ̀ tẹ́ ò fi mí dábòlá ẹ fi mí kúnlá gidi ẹ wò ó gbà alẹ́ bí oṣù àtọ̀tà máa ń wò àtọ̀tà máa ń gbọ́ ni àtọ̀tà nífẹ̀ẹ́ sí mi àṣẹ ó ti di 1.850,000. 1,852,000. 1,852,000 naira. 1.852,000. 1.854,000 naira. 1,854,000. ọmọ mo dúpẹ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé. bàbá ti wọ 2M a máa lọ lọ. bàbá o bàbá. ẹ ṣé o bàbá. ẹ ṣé Olúwa. ẹ ṣé o bàbá. àwa dúpẹ́ bàbá. lórí lílọ bíbọ̀ o. bàbá ẹ ṣé o bàbá. ẹ ṣé Olúwa. ẹ ṣé o bàbá. àwa dúpẹ́ bàbá. lórí jíjẹ mímu. bàbá ẹ ṣé o bàbá. ẹ ṣé Olúwa. ẹ ṣé o bàbá. àwa dúpẹ́ bàbá. Ọlọ́run mo gbé Ọlọ́run ga látara yín ẹ̀yin tẹ́ ń náwó sí mi. Ọlọ́run á bùkún yín. àmín Jésù. mo sọ bí ikọ̀ àtìrújú Ọlọ́run bẹ́ẹ̀ni bá ń ṣe wòlíì Ọlọ́run kó tó tó ọjọ́ méje òní gbogbo ibi tẹ́ ti mówó tẹ́ fún mi Ọlọ́run kò fi ọ̀pọ̀ rọ́pò sí i. àwa ní this is 1.865. 1,865,000 naira. 1.866. 1,866,000 naira, sir. 1.866,000. Abade 2 million a máa lọ 1.866 ó ní. 1.866,000. 1. tó gbé dáadáa. So 1.866. 1.866. 1,866,000. 1,866,000. 1,876,000. 1,876,000. 1,876,000. owó tí bàbá ò ṣiṣẹ́ fún bàbá ṣe èrò kan ilé ìlé ni. mo rò kan ìgbà tẹ́ ń bọ̀ ṣe làyà mi ń já pé ìwọ Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n ráàánú gbà Ọlọ́run jẹ́ kí n ráàánú gbà. ìyẹn ìgbà tá ń bọ̀ láti Ìbàdàn. nígbà tẹ́ ń bọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àyà mi ń já mi ò lè já. wá ìtáyà yín ń já. àyà mi ń já torí èmi kọ́ ni mo ṣiṣẹ́ sáwọn èèyàn yẹn lọ́wọ́. mọ̀ bóyá wọ́n tẹ̀ fún yín kọ́ bọ̀. bóyá wọ́n máa fún mi ní èpè nìgan mi ò mọ̀
báyìí wọ́n ti wá fún yín ní 1,876,000. 1,876,000 naira. 1,877,000. 1,877,000. so kí n dẹ̀ tó kú òǹbí 2 million máa wà ń bí báyìí 2 million máa wà ń bí báyìí kí n tó kú òǹbí ní alẹ́ yìí 2 million máa wà ń bí báyìí kí n tó kú. mo gba Ọlọ́run gbọ́ ni o kì í ṣe pé mò ń pa aláṣẹ, mo gba Ọlọ́run gbọ́ ni o pé Ọlọ́run ó ran àwọn èèyàn lọ́wọ́ láti ẹ̀rí 1,880,000. 1,880,000. ó kú 120 tó bá ti ṣe pé 2 million náà láti ẹ̀kọ́ ní kí bàbá máa lọ lé so ògo ni fọ́lọ́run. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. a ti kú òǹlé bàbá o àwa ti fẹ́ wà lójú ọ̀nà tá a fi máa lọ Ìbàdàn. àwa bàbá ibi tí bàbá sìn wá dé àwa ní ẹja àṣekejì ń bí kẹ́ tó máa lọ. bàbá ní Àgbàlá Gabriel yín sìn yín o màá sìn yín despite mo ní ẹ̀ padà wọ́n ní ẹ̀ sìn mi báyìí wá sìn wá mo ní ẹ̀mí mi ní ká ṣe ẹlẹ́ẹ̀kejì ó yẹ ẹja bẹ̀rẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ ẹ rí i pé kì í ṣe ilé wọn láwa yìí so 1 million ó ti kó mẹ́ 1,885,000 báyìí 1,887,000. 1,887,000. so ó dẹ̀ máa pé 2 million ká tó kùnbí lọ ní ìrọ̀lẹ́ yìí lálẹ́ yìí àti bọ́ sálẹ́ báyìí àwa náà ń padà sí Ìbàdàn lálẹ́ yìí Ọlọ́run sọ wa Ọlọ́run mú Adébàdàn àdé látàlàfíà àwa náà ní gbé ṣáájú àwa náà rí ìrànlọ́wọ́ Ọlọ́run 1,887,000. 1,887,000. ẹ ṣé mo dúpẹ́ mo kí yín pé ẹ ṣé mo kí yín pé mo dúpẹ́ 1,892,000. 1,892,000 naira. bàbá mo dúpẹ́ 1,892,000. mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin yín mo dúpẹ́ lọ́wọ́ obìnrin yín mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ ìtẹ́ wà Nàìjíríà tẹ́ ràn mí lọ́wọ́ mo dúpẹ́ ìtẹ́ wà nasa country tẹ́ ràn mí lọ́wọ́ náà Ọlọ́run á bá mi fọpẹ́ fún yín mo dúpẹ́ gan ẹ ṣé àfọpẹ́ fọ́lọ́run wa lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yanu ẹni tààrà yìí. àfọpẹ́ o àfọpẹ́ fọ́lọ́run wa lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yanu ẹni tààrà yìí mọ́mọ́ ni. Olúwa mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ẹ wò. 1.9 million bàbá ẹ̀ dìde 1.9 million. ẹ jẹ́ àdúpẹ́ ń tọ́lọ́ ń ṣe yìí. 1,900,000 naira. 1,900,000 naira. 1,900,000 naira. 1.908. 1,908,000. 1.909. 1,909,000. ṣé máa kà lọ bẹ́ẹ̀ 1.909. 1,909,000. 1.909. 1,909,000. ó ń re o ṣó wọn dáadáa. Are you sure? ẹ ṣé 1.909. 1.909. 1.913. 1,913,000. Olúwa ṣeun. 1,913,000. hallelujah Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to 1.935. 1,935,000. 1.935. 1,935,000 naira. 1,935,000. 1.935,000. Ó yá ibi à ń lò ní security bẹ́ẹ̀ sọ pé Àgbàlá Gabriel ilẹ̀ mọ́ ti ń sùn. wọ́n nílò tí ń sùn. géèmì tó kú òǹbí lọ lálẹ́ yìí 2 ó wà báyìí Ondo sì wà báyìí àwọn ní 1.938,000. 1,938,000 ó naira. sọ̀rọ̀ sókè arákùnrin. 1,938,000. ògo ni fún Jésù. hallelujah Ọlọ́run mo Ògo ni fún dúpẹ́ Jésù lókè ọ̀run. bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ògo ni fún Jésù lókè ọ̀run. hallelujah Ọlọ́run mo Ògo ni dúpẹ́ fún Jésù lókè ọ̀run. hallelujah ọmọ mo dúpẹ́ Bàbá ẹ dúpẹ́ dáadáa, ẹ dúpẹ́ dáadáa. Ọlọ́run ẹ ṣé Ẹni wọ́n ṣe o. Ọlọ́run ẹ ṣé mo Ẹni dúpẹ́ wọ́n lọ́wọ́ ṣe yín tí o wọ́n ti ẹ̀ Mo kí dá yín pé sọ́rọ̀ ẹ ṣé, yín. tẹ́ ẹ dá sọ́rọ̀ mi tẹ́ ò wò mí ràn tẹ́ ò dágun lásọ̀rọ̀ mi tẹ́ ò máa wò mí ràn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ abá mi dúpẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ ó lóun ò béèrè méjì bí kò ṣọpẹ́ Ọlọ́run mo mọ́pẹ́ wá mo múyìn wá 1,939. 1,939,000 naira. 1,939,000. Ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? ẹ̀mí ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Ọmọ mo dúpẹ́ ọmọ mo Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́ Ta ni Ọlọ́run fẹ́ láti pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́ 1,941. 1,941,000. 1,000,000. 1,941,000 naira. 941,000 naira. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah.
Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Abẹ́ máa dúpẹ́ pé wọ́n ṣe pé wọ́n Ọlọ́run ṣe o látàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ wọ́n sì látàárọ̀ rí sọ̀rọ̀ yìí. tẹ̀dẹ̀ ṣì ń rí sọ̀rọ̀ mi mo dúpẹ́ ẹ̀dẹ̀ ṣì ń lísìn sí mi mo dúpẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ tèmi mo dúpẹ́ torí tẹ̀dẹ̀ ń ṣe tèmi mo dúpẹ́ lọ́wọ́ Wọ́n ṣe ti yín yín mo gan o. dúpẹ́ mo Mi ì gbàgbọ́ o. dúpẹ́ ẹ fi ìfẹ́ náà ẹ fi hàn láti àárọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí ẹ ò lọ ibì kankan ẹ dúró sí ibi Glory be to God in the highest. ẹ̀dẹ̀ ń wò mí Hallelujah. ẹ̀dẹ̀ ń lọ́wọ́ sí mi Ọlọ́run mo dúpẹ́ Àmín. bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ kọ́run bá mi Account number ní 0199131544 ẹnìkan béèrè pé kí làkà nọ́mbà yẹn 0199131544 GT Bank Ibrahim Ademola Amusan 0199131544 very simple account number mi ló simple jù láyé ti foundation wa ló simple jù láyé 0199131544 0199131544 0199131544 GT Bank Ibrahim Ademola Amusan 1,943,000. 1.9. Ó kù ìṣẹ́jú méjì péré àdèmọ́ lọ. 1,943,000. Láàrin 2 minutes yẹn ó máa wọ 2 million. Àdèmọ́ lọ náà bàbá ìdúpẹ́. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ Wọ́n ṣe é. mo dúpẹ́ lọ́wọ́ yín ká dúpẹ́ lọ́wọ́ ẹ tó ní. mo dúpẹ́ 1,965 o. mo dúpẹ́ 1,965,000. 1,965,000. 1,965,000. 1,965,000. mo dúpẹ́ ṣàlélúyà Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin náà aráàánú gbà o àwọn ọmọ yín aráàánú gbà Olúwa mo wí tàṣẹ ẹni kú sọ́nà bí èéfín ẹni kú fọ́tàyọ̀ Ọlọ́run àtúbọ̀ máa gbé yín ga sí Ọlọ́run á elevate yín ẹ̀dá jù báyìí lọ gbogbo ibi tẹ́ ìrókun oore sí ó yá kẹ́yìn náà kẹ́ lọ róore ń bẹ̀ ibi tẹ́ ìrókun oore sí ó yá kẹ́ lọ róore ń bẹ̀ torí ẹ̀ dùn mí nínú lónìí Ọlọ́run kó dùn yín nínú lọ́jọ́ ayé yẹn Ọlọ́run á máa dùn yín nínú Ọlọ́run ò ní bà yín nínú jẹ́ ó máa pọ̀ sí ní wọ́n máa pọ̀ sí ní àbọ̀ Ọlọ́run á dájú lórí yín ibi tábọ̀ Ọlọ́run ò bá dé ẹsẹ̀ yóò ní débẹ̀ mo wí tàṣẹ Ọlọ́run kó pa yín mọ́ kó dá àwọn ọmọ yín sí òkùnkùn yín bí ọ̀wàrà òjò Ọlọ́run o àṣírí pẹpẹ kì í tú àṣírí yóò ní tú Alẹ́ fi 35,000 àbí? This is 1.965 àbí? 1.965. So alẹ́ fi 35,000 yóò kù tó máa fi pé tó máa pé 2 million. Inú mi dùn fún yín bàbá, inú mi dùn fún yín. Inú mi dùn fún yín. Ẹlòmíà bẹ́ẹ̀ wọ́n ní fún kọ́bọ̀. Bẹ́ẹ̀ni o. Ẹlòmíà tutọ́ alágún wọn ní wọ̀dù ẹ̀ báyìí tí ẹ bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ fún yín ẹ̀jẹ̀ adúpẹ́. mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Òkúta 1,000. ẹ ṣé mo dúpẹ́ pé 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 a máa pọ̀ sí Òkúta 1,000. mo dúpẹ́ tẹ òfin mi bẹ́ẹ̀ tí ẹ ti ẹ béèrè wọ́n dẹ̀ fún yín. mo dúpẹ́ pé mo béèrè ẹ̀dẹ̀ fún yín Òkúta 1,000. ẹ ò wò mí níran ẹ ò ní kí ló ń wí ẹ ò ní kí ló ń sọ Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o 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 Ogun 30,000. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé Ogun mo 30,000. dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ Ogun 30,000. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ Àánú Ọlọ́run àánú ló ni mo ṣe béèrè léyìí o. fún. Ọlọ́run mo dúpẹ́ o Àánú Ọlọ́run Bàbá ló mo ṣe dúpẹ́ léyìí. o. Ọmọ mo dúpẹ́ o So bàbá mo dúpẹ́ ó ti ẹ ṣé o. pé ná àwa ní 1.970 táànù ìbá pé báyìí kí lẹ fẹ́ lọ ṣe bàbá. mo fẹ́ lọ máa tajà 1.975. 1,975,000. mo fẹ́ lọ gba ṣọ́ọ̀bù Bàbá ẹ ṣọ́ọ̀bù ló gba ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni máa pè yín pé kẹ́ wá tí n bá ti ṣíbẹ̀ pé kẹ́ wá kọ́va ẹ̀kẹ́ tó jẹ́ kí gbogbo ayé kí wọ́n rí kí wọ́n lè mọ̀ pé mi ò fowó náà jẹun. Ọjà Ọlọ́run fún wa láàyè àmín o àánú Ọlọ́run yóò tó fáwa náà. àmín Ọlọ́run So n tí ẹ fẹ́ ṣe ní ká ẹ ṣe o bàbá. òun ni màá ṣe òun ni màá ṣe. n tẹ́ fẹ́ ṣe ní ká ẹ ṣe. Òun ni màá bó ṣe. gbèsè tẹ́ wá jẹ ṣé ẹ bẹ àwọn yẹn náà báwo. máa bẹ̀ wọ́n náà mi. ìyẹn fẹ́ pé ń sẹ́kù 24,000. wọ́n á ní sùúrù ó fẹ́ fún pé mi ń sè. wọ́n á ní sùúrù fún mi. àwọn tẹ́ jẹ́ ń gbèsè. wọ́n á ní sùúrù fún mi wọ́n á ní sùúrù fún mi tí n bá bẹ̀rẹ̀ ọjà tí n bá bẹ̀rẹ̀ sí ní ìta ọjà ní ìsìn màá mọ̀. wọ́n ń pè wọ́n. ó kàn ń pè wọ́n lọ bọ̀ wọ́n bọ̀ ní láti bí ọ̀sẹ̀ kan báyìí. ẹni ẹ náà máa wo program yìí náà. bẹ́ẹ̀ ni òsínì náà máa rí. yóò máa wo program yìí báyìí yóò máa wo pé bẹ́ẹ̀ bàbá ti rówó bàbá ò tí ì rówó o. ọ̀nà àròkò bẹ́ẹ̀ mo ti rówó. ẹni tí bàbá jẹ́ ń pè é jẹ́ wọ́n náà. owó tí mo jẹ 4.5 million. lówó tí mo jẹ 4.5 million. owó tí mo jẹ. wọ́n dẹ̀ wá bàṣẹ́ yẹn jẹ́. ṣé báǹkì ni àbí individual.
individual ni individual ni kì í ṣe bank kò ń ṣe báńkì o. ẹni yẹn náà òun náà ó ṣe business ni àbí tí wọn bẹ́ẹ̀ fi rówó yẹn yá yín ok ẹ ṣiṣẹ́ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ níwáyé kẹ́ fún lówó abẹ́ ìyáwó lọ́dọ̀ ẹ̀. ní ọ̀ràn mi lọ́wọ́ ni àánú ni wọ́n ṣe fún mi wọ́n ṣàánú fún mi ni o ìgbà tí mo gbé fídíò kan jáde tí ẹnìkan pè mí sí fíìmù tí mo ṣe 11 cents tẹ́ni ẹ wá fún mi 3,000 ní Christmas ipò ọ̀túnla tí mo wá ń ké tí mo ń ké pé mo ti rò pé owó tí n bá gbà bẹ́ẹ̀ fẹ́ lè fún aṣọ ọdún fún àwọn ọmọ tẹ́ rí inú ilé lẹ́ẹ̀kan yẹn tẹ́ni wá fún mi 3,000 yẹn wá wo fídíò yẹn ló wá sọ pé tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná ni mo sọ pé màá ná 3 million ẹlòmíì tún wá dìde láti Rome òun tún wá yá mi ní 1.5 million lówó yẹn fi wọ 4.5 gbogbo àwọn tó dẹ̀ wá location yẹn rí wípé oríṣẹ́ ìrìn mo ná owó yẹn lé tó gbogbo èèyàn sọ pé Alebiosu fíìmù tó ìyá yìí owó tó ná lé fíìmù yóò ṣe kékeré ìgbà tó ń rí bíṣẹ́ yẹn ṣe ń lọ. bàbá ẹ bá ń wo owó iná ẹ dáhùn ẹ dá mi lóhùn 2 million. ẹ wá sọ̀rọ̀ òkè 2,420,000. 2,004,000 naira 2,004,000. ẹ ṣé mo dúpẹ́. bàbá ẹ dìde ẹ dìde. Ọlọ́run ẹ ṣé o ó kí gbogbo ẹ̀yìn ẹ ṣé Ọlọ́run àbùkù mi o ẹ lórí owó tí o ẹ lè wáyọ̀ tí o ọmọ yóò ní sọ ni o ẹ lè tọrọ jẹ ẹ lè tọrọ dán ẹ lè tọrọ lò èmi Alebiosu èmi náà mò ń kí yín ẹ ṣé látàárọ̀ bàbá yìí wọ́n mọ̀ pé ẹ dúpẹ́ ẹ dáadáa ẹ dúpẹ́ ẹ dáadáa. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ bí ẹ wo bí Nàìjíríà yìí ṣe le tó ẹ wo bí ibi ṣe le tó ẹ wo bí kálukú ṣe rọ́jú jẹ bó ṣe rọ́jú mu nínú ìtẹ́ ìdínà ẹ̀dẹ̀ tó ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín pa máa pọ̀ sí ọlọ́wọ́ fọ́. ẹni tó ṣe ẹni jábọ̀ owó yàbẹ̀ gbogbo dìde yín tẹ́ ṣe ẹ̀mí jábọ̀ adúpẹ́ lọ́wọ́ Jésù adúpẹ́ lọ́wọ́ Jésù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ torẹ́ ò kọ̀ mí sílẹ̀ torẹ́ ò fi mí sílẹ̀ ẹ òwò tẹ ṣe mí ẹ òwò ti wà mí ẹ̀dẹ̀ tẹ́wọ́ ẹ̀dẹ̀ gbà mí ògo ọlá ìlú fún orúkọ yín ní òkè ọ̀run ògo 2,16,000 naira. ògo ọlá 2,16,000. Hallelujah. ẹ ṣé mo dúpẹ́ 2,16,000 naira. 2,16,000. ẹ ọ gidi jàre bàbá ẹ ṣé bàbá àánú òdìdí Ọlọ́run ṣe o 2,16,000. ẹ ṣé o ẹ jẹ́ mi náà kí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa we want to seize this opportunity to appreciate you for your wonderful love for your wonderful care for your wonderful support one naira 100 naira 200 naira 500 naira 1,000 10,000 15 20 50 100 200 you have done a great thing today me expect ẹ ṣé o huge donations every time Ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ gbogbo ọ̀nà yín ẹ ó máa rí àánú ẹ ó máa tayọ ilẹ̀kùn àánú àtúbọ̀ ṣe fún yín Ọlọ́run àánú kò ní fi yín sílẹ̀ ẹ̀yin náà ó tayọ ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́ ojú òní tì yín Isaiah 50:7 torí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ nítorí náà èmi kì yóò dààmú torí náà mo ṣe gbé ojú mi róbì òkúta ilé mi sì mọ̀ pé ojú kì yóò tì mí ní ìrìn àjò yín ojú òní tì mí ní ìrìn àjò yín ojú kì yóò tì mí gbogbo ayé mọ́lẹ̀ àti òkú biribiri àti òkú biribiri ó bu àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀ á sì rí ògo Olúwa lára rẹ̀ gbogbo bí ẹ bá ń lọ ayé ó mọ̀ rí ògo Ọlọ́run lára yín ògo Olúwa yóò farahàn lára yín ẹ ó dẹ̀ rí àánú bá a bá rẹ́ni tí wọ́n ti gégùn fún ẹ̀jẹ̀ Jésù ká ègún yẹn kúrò lọ rí ìrànlọ́wọ́ náà bẹ́ẹ̀ ni yóò rí èyí tẹ́ ẹ ṣe fún bàbá ilé ní àní kábàámọ̀ ẹ̀ ìlọ́po Olúwa yóò dá padà fún wa ní ìlọ́po Ọlọ́run ó san fún wa á dẹ̀ rí àánú bá Jésù Olúwa. Àmín àmín àmín. àwọn èèyàn ti ń ṣí àlátàárọ̀ láì nìkan ṣí ẹ̀ kò ti rí shares àwọn ẹni wọ́n ti share gan èmi wá sọ ìwọ wá tún ti àṣejù bọ̀ share pé bàbá Alebiosu rí ìrànlọ́wọ́ mo dẹ̀ tún fẹ́ kán rí jù bẹ́ẹ̀ lọ nígbà màá bá máa sọ ní ìrọ̀lẹ́ ọ̀la mo fẹ́ pe n tó lágbára ń pa wọn lálẹ́ yìí bàbá ti rí 2 million ẹni ẹ̀ fún 1 million gan pẹ̀lú ìbùkún Ọlọ́run kò ní tó sì mọ́ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni tí ayé bá ti ṣépè fún bá fún 20 million yóò padà ráre bàbá ẹ̀ ní padà ráre ẹ má kúnlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run nìyẹn ẹ̀ ní ráre ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní tán lọ́rọ̀ yìí ohun tẹ́ fẹ́ rí ohun tẹ́ rí gbà yìí
yóò mọ yín lọ́wọ́ ẹ fi ṣe nǹkan gidi ẹ ní tọrọ mọ́ eléyìí àjẹ́ ìgbà ìkẹyìn tẹ́ dúró ẹ fẹ́ pé ẹjọ́ ràn mí lọ́wọ́ àwọn èèyàn mọ rí inú wọn mọ rí ẹ ní dẹni àná tí màá bá wọ́dọ̀ yín ẹ̀yin góòtù mọ fún ìdìbò in the name of Jesus so ẹ ṣe o ẹ wá bá ń ṣe ẹ kí mo ní ẹ ṣe kí mo ní ẹ ṣe mọ́mì ẹ ṣe mo mọ̀ pé wọ́n sọ fún yín kẹ́ ẹ tó ṣe èmi kàn wá sọ ni ó kọ́ òbí kí n sọ ẹ pín lógúnlógún lórí rédíò tóbi dà tóbi kéré dà ẹ mọ̀ gbọ́ ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pín ní kíní kan ẹ má ṣe ẹ má sí lálátàgbà ẹ má sí lálátàgbà kí ló jẹ alátàgbà náà ẹ má pín lálátàgbà ẹ má bẹ́ẹ̀ dúpẹ́ kàmá lẹ dúpẹ́ ohun tí wọ́n tàdé fi dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ yín èmi Mujaidu àwọ̀ Alebiosu ni o àwọ̀ afagiri àwọ̀ adágiri èmi adágirigiri rẹ́bí ìjà o màsáàgùn màjáàgùn màdóògùn wo irọ́ ni mi ò dóògùn wo mo kàn tún fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Alebiosu yìnyín náà ò ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lágbára Ọlọ́run ẹni wówó tì ẹni wáyàn tì ọkàn yín abalẹ̀ gbogbo wa la máa délé láyọ̀ gbogbo alamade a máa tún padà a máa dúpẹ́ nígbà tí n bá ṣe ṣọ́ọ̀bù yẹn tán gbogbo náà lè tún máa rí gbogbo náà ni máa níwọ̀n Àgbàlá Gabriel kán wá kọ́va ẹ̀ kán jẹ́ kí gbogbo tún ṣe ní live kán rí nǹkan tí mo lọ ṣòwò náà ṣe torí èmi náà ò fẹ́ kí n máa wá gbogbo ìgbà kí n máa wá tọrọ mọ́ kọ́lọ́n kó gbà fún mi kó ra wákàtí kó gbà bẹ́ẹ̀ fún mi adáfẹ́yìn adáfẹ́ Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé ibi tó dé ẹni bínú ni wípé a post eléyìí tó gùn tó bẹ́ẹ̀ yẹn so a fẹ́ jẹ́ kó jẹ́ cut so that ẹ fi lè máa ní full understanding ẹ fi lè máa enjoy yẹn so ìyẹn ni ò jẹ́ ká cut yẹn so àkọ́kọ́ náà gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílé ayé téèyàn bá ń gbọ́ téèyàn fi ti gbọ́ àbí téèyàn ń fojú rí ẹ̀kọ́ ni fún gbogbo wa ẹ̀kọ́ ní fún gbogbo wa mo wá gbà ládùúrà pé àwọn ọmọ aráyé ò ní fi wá ṣe àríkọ́ṣe aburú àríkọ́ṣe rere ni àwọn ọmọ aráyé ò mọ̀ fi wá ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá so àkí Pastor Gabriel Àgbàlá Jésù náà Pastor Gabriel Adémọ́lá Músàn wọ́n rí gbìyànjú wọ́n dúró ẹ̀rí pé nígbà tó dé stage kan àánú ṣe àwọn gan àánú ṣe wọ́n fún wọ́n ṣáà ń bẹ bàbá ní pé kí bàbá ó dìde kọ́lọ́ má jẹ́ kí á rí àdánwò kọ́lọ́ má jẹ́ kí á rí àdántán kọ́lọ́ máa fi sọ ẹ̀sọ́ wa nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá Alebiosu ó lágbára díẹ̀ bọ̀ adúpẹ́ tí ò mẹ́mí wọn lọ so gbẹ̀yìn tẹ́ ń wò wá ẹ ní rí àrígbó aburú so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ bá wa comment so we love you all thanks for watching.